A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kárí ayé nílòkó lẹ́yìn ìdàgbòbí tí atẹ́gùn ojú tó lè fẹ́ dé. Tí àlàáfíà ni ẹ wà, ẹ kú ọjọ́ mẹ́ta torí pé tí a bá ti rí ẹni tí pẹ́ ẹ kú àtijọ́ náà ni a máa ń kí ara ẹni. Ṣé ọ̀dẹ̀ òdò bí lágbára Ọlọ́run àbúrò ayé kò ní kàn mí, kò ní kàn wọ́, kò ní kàn gbogbo wa. Bẹ́ẹ̀ ni a kò ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Gbogbo rere gbogbo kó wa gbogbo wa lónìí àti ní gbogbo ọjọ́. Níta wípé ẹ̀wò náà ní sáà yìí, òun náà ni ọ̀rọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá wa, ìyẹn tọkọtaya, ìyẹn Lateef Adedimeji àti ìyàwó rẹ̀ Mobimpe. Ẹ jẹ́ kí wọ́n kọ́ fi àsìkò yìí kí wọ́n kú oríire ti ọmọ mẹ́ta tí Ọlọ́run fi ta wọn lọ́rẹ. Yorùbá bọ̀ wọ́n ní tí Yorùbá pẹ́ nílẹ̀ báyìí ó máa ń dire náà ni Ọlọ́run bá a bá ń wà ọmọ náà, Ọlọ́run bá a sì wọ́n ní olú ọmọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba yóò jẹ́ kí wọ́n dàgbà, kí wọ́n dògbó, kí wọ́n ní láárí ju àwọn òbí tó bí wọn lọ. Ẹ̀kọ́ ńlá náà ni ìgbésí ayé àwọn òṣèré méjì yìí kọ́ wa. Ó kọ́ wa yìí pé gbogbo ohun tí ẹ̀dá bá ń là kọjá kí a máa nígbàgbọ́ nínú Ọlọ́run, ká sì máa nígbàgbọ́ pé Ọlọ́run ọba nìkan náà ni ó ń ṣọlá, aláwùrábí òun náà ni ó ń ṣe ògo. Ká má wo ti ẹ̀gàn ẹnu ayé, ká má wo ohun tí ayé ń wí, ká má wo ohun tí ayé ń sọ, ká má wò yí pé èmi ni wọ́n sọ irú ọ̀rọ̀ báyìí sí. Nítorí ẹ̀ ló ṣe yẹ ká wá pé gbogbo ìlàkọjá tí a bá ń là kọjá ká nígbàgbọ́ nínú Ọlọ́run, ká sì máa nígbàgbọ́ pé Ọlọ́run ọba nìkan náà ni ó lè ṣe. A rí i pé láti ìgbà tí tọkọtìyàwó tí wọ́n ti ṣègbéyàwó náà ni àwọn èèyàn ti ń sọ wọn, wọ́n ń ka ọjọ́ fún wọn, wọ́n ń ka oṣù fún wọn, wọ́n ń ka ọdún. Bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀gàn wọn, wọ́n pẹ̀gàn débi pé Abdulateef lórí ìfọ̀rọ̀wérọ̀ kan ṣe ni ọmọkùnrin náà bú sẹ́kún. Ó ní wọ́n ń pe ìyàwó òun ní àgàn. Kí làwọn èèyàn sọ tán, kí làwọn èèyàn wí tán nípa Mobimpe? Àwọn kan ní ó ti fi wúùmù rẹ̀, ó ti fi gbógi kíni wúùmù rẹ̀ òun ló fi wá ọrọ̀, wúùmù rẹ̀ òun ló fi wá ọlá ọmọ aráyé. Ṣùgbọ́n ohun tí mo sọ náà ni pé ní gbogbo ìgbà tí a bá ti ní ìlàkọjá kan tàbí òmíì tá a bá ń là kọjá, ẹ má jẹ́ kí a máa wo ohun tí ayé ń sọ. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ayé kí ó kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa. Torí ẹ̀ ni mo ti gbé òṣùbà káre láyé, mo gbé òṣùbà ńlá mo gbé fún Lateef Adedimeji nítorí pé ẹ̀gàn yìí pọ̀. Àwọn èèyàn sọ̀rọ̀ àlùfàǹsá sí ọmọkùnrin náà, ṣùgbọ́n ọmọkùnrin náà kò wo tẹlẹ́gàn o. Ibi tó ń lọ ibẹ̀ ló gbájúmọ́. Ìfẹ́ ìyàwó rẹ̀ tó wà lọ́kàn rẹ̀ òun náà ni ó jẹ́ kó rìnlẹ̀ sí ọkùnrin. Ó sì fi gbogbo ó fi ń dúró ti ọmọbìnrin náà. Tó bá jẹ́ ọkùnrin míì ni yóò ti máa wòye pé ǹjẹ́ táwọn èèyàn ń sọ ṣé kì í sòótọ́, tó òun ò ní na ẹsẹ̀ síta, ǹjẹ́ òun kò ní lè try lọ́ọ̀kì òun lọ́dọ̀ ọmọbìnrin míì. Ṣùgbọ́n Lateef Adedimeji kò ṣe eléyìí. Ìfẹ́ náà ó jẹ́ kó rinlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀. Ìfẹ́ náà ló ti wá dayọ̀ báyìí, ló ti dògo. Ẹ̀gàn Mobimpe ó ti dògo, ẹ̀gàn Lateef ó ti di ayọ̀ báyìí. Ẹ ti rí nǹkan tí Ọlọ́run bá ṣe fún wọn. Ohun tí wọ́n bá fi ọdún bíi 9 tàbọ́dún 8 tàbọ́dún 7 tàbọ́dún 6 wá, òun náà ni Ọlọ́run fún wọn ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Eléyìí gangan náà ni wọ́n ń pè ní double blessing. Mo á gbàdúrà pé gbẹ̀rún ìfẹ́ pátápátá double blessing òun náà ni gbogbo wa yóò máa rí. Oore tí a kò lérò Ọlọ́run bá ṣe wọn. Mo mọ̀ lọ́kàn ara mi pé tẹ bá bi Lateef léèrè pé ṣé ìbẹ́ta ni yóò bí, ó lè níbo ni òun yóò ti rí. Ṣùgbọ́n Ọlọ́run bá tẹ̀ ń wò yìí, ọba tó máa ń sọ ẹ̀gẹ̀yàn, tó máa ń sọ dògo ni, ọba tó máa ń sọ ẹkún dẹ̀rí, òun náà ni ọba aláwùrábí. Mo gbàdúrà ìpè wa pátápátá Ọlọ́run bá yóò sọ ẹ̀gàn wa, yóò sọ dẹ̀rín fún wa o. Bẹ́ẹ̀ ni yóò sọ ẹkún wa, yóò sọ di ẹ̀rín. Àná náà ni tọkọtìyàwó Lateef àti Mobimpe ni wọ́n kó ọmọ tuntun jáde. Inú àwọn èèyàn sì dùn, pàápàá inú tiwa náà dùn ní ojútólé nítorí pé a máa ń bá onírè yọ̀, a máa ń bá onírè dúpẹ́ ni. Nítorí pé tí èèyàn bá ti ń sọ rere báyìí, ìyẹn tí wọ́n máa ń dùn ni. Àwa kì í pẹ̀gìyàn, bẹ́ẹ̀ ni àwa kì í rí ẹni tó ń sọ rere kí inú máa bí wa, torí pé àwa náà a fẹ́ ṣe rere, àwa yẹ wá ṣe rere, òun náà ni àwa náà jẹ́. Wọ́n ti sọ wọn lórúkọ Abdulrahman, Abdulrahim, Abdulrokib. Ọlọ́run bá wo àwọn ọmọ náà, wọ́n á dàgbà, wọ́n á dògbó, wọ́n á tó lórúkọ. Bí a kì í sọ pé lẹ́yìn eléyìí kí Lateef kó tún yìnbọn, kò ń ṣèbọn ti pistol, kò dẹ̀ ń ṣèbọn ti sakabula, bí kò ṣe ìbẹ̀rin kó tún yìn mọ́ Mobimpe kó di méje. Àbí ojú lẹ́yìn fi wò, àbí 6 ni kó yìn ni.
àdúpẹ́ ọlọ́run agbóbẹ̀ ló fà káríkárí tẹ̀ ń gbé wa ẹ̀yin tẹ̀ nífẹ̀ẹ́ wa ẹ̀yin tẹ̀ ń subscribe sórí YouTube wa pé àdúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ̀ ti mú owó yín bẹ́ẹ̀ àgbà náà kò ní wo bẹ̀ àbùdí báyìí òun náà ní ti olókun àbùdí òun náà ní ti ọlọ́sà ẹ kò ní gbé sọnù bí èso gan atúndọ́nà àtún padàbọ̀ lọ́jọ́ mi ẹ ò ní kú àánú ò ní kú o mo kí bàbá àti màmá Abdulrahim Abdulrakif àti Abdulrahman pé ẹ kú oríire o ọlọ́wà yóò jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n dàgbà kí wọ́n dògbó bí lágbára Ọlọ́run ẹni mọ̀ sáré ọmọ àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi lé lágbára Ọlọ́run àní mọ̀ sáré ọmọ ire o ó dàbọ̀.